ẹ kalẹ̀ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Èmi ọmọ yín náà ni mi tí ìpààrọ̀ orúkọ ìsì tí ìyípadà Omiyale Adémọ́lá mò ń jẹ́. Bàmá ilé mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ̀ Sokoto kẹmbẹrẹ bí ìjà. Bàmá ilé mi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú gbogbo kí Olúwa kó bùkún yín kí Olúwa kó bùkún èmi náà. Mo kí kábíyèsí ọ̀nìrìsà àrólé odò àjẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá fìdí ọ̀tẹ̀ janlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo kí yín o ẹ sì kú ewu ọmọ ìbejì ńlá làǹtìlàǹtì akọ àtàbò lágbára lọ́wọ́ ọlọ́ ẹ túnbọ̀ máa lékún sí ni lórí àpèrè baba ńlá baba yín. Mo wá fi ọ̀nìrìsà àrólé odò àjẹgbẹ̀nẹ̀bí àti àkún mo fi kí gbogbo ládéládé lóyè pátápátá nílẹ̀ Yorùbá. Adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ á pọ̀ jaburata torí tí ìrùkẹ̀rẹ̀ bá dokinni tó bá jẹjẹjẹjẹjẹ tó da bẹ́rẹ́ ajẹ́pólóṣì nírú ọba bẹ́ẹ̀ ìrùkẹ̀rẹ̀ ẹyọkan ló nínú àmọ́ bá tọ́jú ìrùkẹ̀rẹ̀ bá pọ̀ ẹ mọ̀ pé ọlọ́lá ọba ni lágbára lọ́wọ́ ọlọ́lá lọ́lọ́dúnmarè ó ṣe gbogbo ẹ̀yẹn ládéládé wa ńlẹ̀ Yorùbá. Mo kí gbogbo gómìnà ńlẹ̀ Yorùbá. Mo wá kí olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí. Mo kí yín o ẹ kú fọmọnìyàn ṣe ẹ kú kó lè dáa. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá àkú gbogbo ẹ̀ àkú bójú ọjọ́ ṣeré ẹpọ̀n àgbò tó ń mì yóò ní já láéláé. Gbàtà jáde ń jọ́ kìíní àná tá a bọ́ ta gbé Ààrẹ Ọ̀nà Kakanfò báyìí kàṣá báyìí kàwòdì àwọn irú ọ̀rọ̀ báyìí ò gbọ́dọ̀ máa jáde lẹ́nu ẹni àfiṣaṣíwájú nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Àwa sọ tiwa to my greatest surprise àwọn kan bẹ̀rẹ̀ wọ́n dún màhúrú mẹ́mi wa kábíyèsí Olódùmarè. Ìbéèrè mi ni wípé ó ti jẹ́ pé gbogbo ẹni tó bá ti mẹ́nu bà àwọn nǹkan kan parí Ọ̀nà Kakanfò bíi kẹ́ ẹ mọ́ threatening wọn ìyún ń ṣe máa ń kọ́mọ̀ náà. Mo yìí ti sọ fún yín tẹ́lẹ̀ mo ti gba pọ́npọ́ lọ́wọ́ ọkú mo ti fún ikú lẹ́yìn pẹ́pẹ́yẹ jẹ ní July 1st ní 2021 ni mo gba pọ́npọ́ lọ́wọ́ ọkú tí mo fún ikú lẹ́yìn pẹ́pẹ́yẹ jẹ lóru gànjọ́ láti máa dún màhúrú mọ́ ẹ̀mí ẹni ojú ti babaláwo ojú ti oníṣègùn tó pààyàn tí ò lè jíyàn padà. Ẹ gbọ́ oníṣègùn babaláwo tó pààyàn tí ò wá lè jẹ ní ọ̀pá padà ojú tí o bẹ́ẹ̀ náà lójú ti ọmọ ìgboro náà ojú ti tọ́ọ̀gì ojú ti assassin tó pààyàn tó wá lè jí ẹni padà ojú tí o. Gbogbo ìdúnkokò mọ́ni lórí ọ̀rọ̀ ààrẹ Gani Adams mo fọlọ́ǹbẹ̀ yẹn ẹjẹ́ ó dópin ẹjẹ́ ó dópin. Ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn ni mí kìí ṣe pé wọ́n gbé mi wá wò wọ́n forí mi sọlẹ̀ àhín ni kìí ṣe pé bọ́yán gbé mi wá wò mí fi ẹsẹ̀ rìn wá sílẹ̀ Ìbàdàn. Mo yìí ti sọ fún yín tẹ́lẹ̀ pé ẹ lọ́ọ̀rẹ́ béèrè èṣù àwẹ̀lé lọ́ràn yàn ẹ̀yìnkùlé ilé wa lọ́wà bí ọ̀bá tó wáyé yẹn béèrè Ọpẹ́ Àgbé baálẹ̀ Ìbàdàn ní 1850 sí 1851 bàbá tí a nu ẹ wá béèrè Omíyalé ilé jagunjagun láti gbé bọ́ọ̀ta àmọ́ inú kò dúdú lẹ̀kọ́ funfun ti jáde ẹ ti a máa dún màhúrú má wa
bàbá Dr. Síkírù Àyìndé Barrister wọ́n ní kí ló ń bẹ ní igbó tó ń dùn màhúrú màhúrú bí ó pa ní jẹ ẹ̀jẹ̀ ó pa ní bí ó sì pa ní jẹ kó má mà dùn màhúrú màhúrú mà ní mọ́ ẹ̀rù kan ń bà mí omi inú ń kan mí Adémọ́lá Omiyale kí ló ń kọ ẹ́ lóminú ominú tí ń kọ mí kì í máa ṣe ètòlẹ́ ẹ̀rù tó ń bà mí tìjà kọ́ rárá ẹjẹ́ ń filẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ lẹ Yorùbá lọ́jọ́ kan gbogbo wa àtọ̀rọ̀ olóyè Sunday Igboho àwọn àgbààgbà wọ́n pè mí wípé ọ̀rọ̀ ibà ọ̀rọ̀ ààrẹ Gani Adams àwọn ò fẹ́ kó sọ lórí ẹ̀ mọ́ mo sì ní mo gbọ́ torí àwọn tó bá mi sọ̀rọ̀ èsẹ́ ni mo lè kọ̀rọ̀ sí lẹ́nu wọn èsẹ́ ni mo lè tàdánù tí wọ́n bá pè mí lójú oorun tí n bá sùn máa jí tí n bá wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi máa sáré dìde wọ́n sì bá mi sọ̀rọ̀ èyí tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ èyí tí ń jẹ́ ògidì ọ̀rọ̀ kí Omiyale fi bàbá yìí lẹ̀ kádàrá lahu akakadirihi bọ́lá ń ṣe ní bàbá ọmọ wùwà àti aláṣẹ wù yẹn mọ́dẹ̀ gbà mo ọ̀nà wọn sí yìí tẹ̀yẹ torí pé kíni níbi bí wọ́n tó bí ni lọ́mọ ní ti ìdílé ayé sin ni wọ́n ti délé ayé sin ni ti pẹ́ káwa tó ṣẹ̀ṣẹ̀ mọ́ lọ́bàǹdẹ́ pàǹbọ̀ nílé ayé mo gbà wípé ìdá mi mo ti bá kọ̀nà lórí ọ̀rọ̀ ààrẹ Gani Adams ẹ̀yìn ìgbà náà la wá bẹ̀rẹ̀ sí ní lóríṣiríṣi wọ́n ń pè wọ́n ń dún màhúrú màhúrú pàápàá ní ajé ọgbẹ́ ni àbà lóòótọ́ a lè jẹ́ fẹnu wúgẹ́ẹ̀tì àmọ́ wa náà ti bá a ṣe jọ ọmọdé yìí náà a ti torí bọ struggle rí ẹ mọ́ gbàgbé ọlọ́run ló lóògùn o ọlọ́run gangan lóògùn mi ò lóògùn lẹ́yìn ọlọ́run ọba àlá mo sì ti ní ìyá lọ́run mo ti ní bàbá lọ́run òkú ọlọ́mọ èyí sùn òkú tó tọ́jú ni o àìmọye òkú ọlọ́mọ tí ń hanrun ẹlẹ́dàá mi ò ní fi mí lẹ̀ kò ní fi mí fọ́tà mu. ààrẹ Gani Adams ẹ lólódì kankan ẹ sì lọ́tà kankan ẹ̀yin lọ́tà ara yín níjọ́ tẹ́ ẹ bá ti lè ta kété sí ọ̀rọ̀ wọn ni wọ́n pé gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní júnàjú ṣe mo wá rọ̀ yín mo tù yín mo bẹ̀ yín ẹ ṣàtúnṣe onílù èéfín ó tú o tó bá ṣe pé onílù nìyẹn ń tòótọ́ ẹ gbọ́dọ̀ sa gbogbo ọ̀nà láti má jẹ́ kí ìlú ó tú èmi Adémọ́lá ọmọ Omiyale lórúkọ olóyè Sunday Àdìsá ọmọ adé ẹ mọ́ èmi sọ̀rẹ́ńdà lórí pé à ń bú yín àbá ń tú àwọn ọ̀rọ̀ kan bó tiẹ̀ jẹ́ wípé àwọn kan àwọn ìsọmọgbè wọ́n sì ń bú mi wọ́n ń threaten ìyẹn ò káyé ẹ gbọ́ mi kò káyé èmi wá ń bẹ ààrẹ Gani Adams ní wípé bọ́ bá kọjú sí yín kẹ́ ẹ ta tó bá kẹ̀yìn sí yín kẹ́ ẹ ta tó bá kẹ̀yìn nìkan kẹ́ ẹ tẹ́rù ara yín pa. voice note ìjọ́ kìíní àná voice note yẹn ẹ̀yin náà máa ń tó ti bí I receive a copy mo lóore ọ̀fẹ́ láti rí copy ìwé ìpẹ̀jọ́ tí kan náà àti agbẹjọ́rò olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ Ìyá Ìgbòho ṣá tó kọ ránṣẹ́ sí yín and the same copy èyí tí agbẹjọ́rò the Lagos State Chief of Staff Táyọ̀ Àyìndé náà tó kọ ránṣẹ́ sí yín èmi wá rọ̀ yín
I will read, màá ka ti olóyè Sunday Igboho Òòṣà, màá ka jáde. Barrister Pẹ̀lúmi Ọlájẹ́ngbésì ó kọ̀ọ̀kan fólóyè Sunday Igboho. Barrister Junaid Salami àwọn náà kọ̀ọ̀kan on behalf of olóyè Sunday Igboho. Léyìí tán ní pé kẹ́ ẹ kó ọ̀rọ̀ tẹ́ ẹ sọ jẹ́, pé kẹ́ ẹ ṣàtúnṣe, ẹ má jẹ́ ń lo kó jẹ, pé kẹ́ ẹ ṣàtúnṣe lórí ẹ̀ pé àwọn èèyàn sì mí gbọ́ lórí voice note yẹn ni o, àti pé ẹni tó gbé rìkọ́dì yẹn jáde gangan kí ni ìdí tẹ́ gbé jáde? Ọ̀rọ̀ àṣírí ni. Àwọn àgbà sì bọ̀ wọ́n ní ẹ̀kùlé lọ̀tá wà. Inú ilé la ṣe ní í gbé. Ó ṣe jẹ́ pé àwọn tí ẹ kàn analyze ẹ̀ lẹ wá fẹ́ máa dún kòkò mọ́ lẹ́yìn tẹ́ ń gbèjà Ààrẹ Ọ̀nà Kakanfò. Kò sẹ́ni wọ́n fi irú rẹ̀ kàn láwọn allegations yẹn tí ò ní fọ́n. Báwọn agbẹjọ́rò olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ yẹn Ìgbòho Òòṣà tán bá fọhùn tán gbé yín lọ ilé ẹjọ́, wọ́n mọ tó ń ṣe, because it is an assassination on the character of olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ. Ìbanilórúkọjẹ́ tó tò sí. Àwọn àgbà àwọn bàbá wa sì máa ń ní àwọn ọ̀rọ̀ kan máa ń wà téèyàn máa ń sọ tó jẹ́ gẹ́gẹ́ bí ìyanràn, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ fáàrí. Mo mọ̀ pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ fáàrí lẹ́yìn fi ṣẹ́ ọ́, àmọ́ ẹ̀ mọ̀ pé ní tẹ́ ẹ jọ ní ìtakùrọ̀sọ, ẹ̀ mọ̀ pé yóò gbé bọ́ta fún gbogbo aráyé láti gbọ́. Èmi wá rọ̀ yín, Ààrẹ Gani Adams, ẹ dákun ẹ ṣàtúnṣe o. Kọ́rọ̀ ọ̀ràn Yorùbá kó má bàa wá di wípé Yorùbá lágbẹjọ́rò, Yorùbá ládájọ́, Yorùbá lọ́rọ̀mọ, Yorùbá lẹ́wọ̀n. Ọ̀rọ̀ tí mò ń sọ mo ti yé yín bẹ́ẹ̀ bá rántí ọ̀rọ̀ bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Agbẹjọ́rò bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yorùbá ni, adájọ́ tó dájọ́ bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yorùbá ni. Ìdí nù tí màá fi fẹ́ kẹ́ ẹ dákun. Ààrẹ Gani Adams, kẹ́ ẹ ṣàtúnṣe. The petition, should I call it petition or a letter forwarded to you from the law corridor signed by Barrister Pẹ̀lúmi Ọlájẹ́ngbésì látọ̀dọ̀ olóyè Sunday Igboho reads, wọ́n ní dated 25th March 2024, that is ìjẹta toró ní 27, àwọn wọnú 28 yìí lọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí. Law corridor, Ìbà Gani Adams, the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, Oduduwa House, Ezekiel Street, off Toyin Street, Ikeja, Lagos. Ààrẹ, demand for immediate retraction of malicious and defamatory statements against Chief Sunday Adeyemo, popularly known as Sunday Igboho. 1.0 ọlọ́bàá one introduction. Wá ní 1.1, we are solicitors and attorneys at law to Chief Adeyemo, Chief Sunday Adeyemo, aka Sunday Igboho, hereinafter referred to as our clients, and on whose firm instruction we write in respect of the above subject matter. Ǹjẹ́ kọ́kọ́ kan bẹ̀rù ni wípé pẹ̀lú àṣẹ àti ìyọ̀ǹda olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ gbogbo ayé mọ̀ sí Sunday Igboho làwọn fi kọ ìwé táwọn kọ sí ìyẹn Ààrẹ Gani Adams. Our client is a famous
Nigerian citizen, a successful international businessman, and a human rights activist. Over the years, our client has built a strong reputation for himself as an advocate for the rights of the masses, particularly with respect to the security of Yoruba people and peaceful coexistence of the citizens at large. Our client has equally offered his support on several occasions for the security and well-being of the good people of this nation. Even at the peak of persecution in the hands of unscrupulous elements in the society, and his dedication to the cause of justice has won him several accolades, both home and abroad. It is this with great shock èbó ti fẹ́ dorí tèmi rú ni o, ẹ má bínú o, mo ń gbìyànjú láti ka ntí ẹ kọ ni máa rí bí èbó ti fẹ́ mọ yí n lórí Yorùbá bó ti sẹ́ bí ẹ má bínú kò yí sí kìí ṣe èdè mọ́ mi kìí sì ṣe èdè bá mi mọ́ mi Ìbàdàn bá mi Ìbàdàn wá dé bá kéwé ló lè ká lẹ́yìn sẹ́ẹ̀rí ẹ jẹ́ ń lọ kókó ẹ jẹ́ ń lọ sí kókó tí mo rí lọ́rọ̀ wọ́n ní wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ ní pé ààrẹ ní àìmọye murder cases lólóyè Sunday Igboho ní pé àmọ́ nítorí wípé political kìíní tán ní pé níjẹ́ kan máa escape through wọ́n wá ní our demand wọ́n ní flowing from the foregoing circulating facts, we further have the instruction of our client to demand for the following. 1. An immediate retraction of the said scandalous, malicious, and defamatory statement made by you against our client, contained in the viral phone conversation which is now making rounds in the social media. Ẹ jẹ́ ń tún Yorùbá fẹ́yìn ìyá mi tẹ́ mọ́ ń gbádùn wa bá sọ Yorùbá. Wọ́n ní lẹ́yìn tí àwọn rí i tán sì yẹ̀ wò fínífíní. Àwọn wá ń rọ bàbá wa Ààrẹ Gani Adams wípé kí wọ́n ṣe àtúnṣe lórí àwọn ọ̀rọ̀ tí àwọn fetí gbọ́ nínú phone conversation ìtàkùrọ̀sọ láàrin àwọn àti ẹni tí wọ́n jọ sọ̀rọ̀ léyìí tó sì dédé tọrọ fọ́nkálé lórí ayélujára wípé àwọn fẹ́ kán ṣàtúnṣe sí ní kíákíá o. Wọ́n wá ní lẹ́lẹ́kejì that you cause a publication in 2 national dailies to be published in your name, admitting the falsity of the allegation and tender public apology to our client. Wọ́n ní wípé kí Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams kí wọ́n lọ sí inú àwọn ìwé ìròyìn tó gbajúgbajà lórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n sì sọ wípé gbogbo ọ̀rọ̀ táwọn sọ ò mọ́ olóyè Sunday Igboho pé irọ́ ni o. Torí náà ńkọ́ àwọn wá ń bẹ mùtúmù wà pé ẹ ṣèdáríjì fún mi, wọ́n ní kí Ààrẹ Ọ̀nà Kakanfò kan ṣe bẹ́ẹ̀. 3. An unreserved letter of apology written by you and addressed to our client. Wọ́n ní kẹ́ ẹ kọ lẹ́tà kẹ́ ẹ gbé gègé kẹ́ ẹ fi kọ lẹ́tà pé ìwọ Sunday ọmọ Adéyẹmọ má bínú o pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí. Wọ́n ní kẹ́ ẹ kọ bẹ́ẹ̀. Wọ́n wá ní take note. Wọ́n láwọn fẹ́ kẹ́ ẹ mọ ilé yìí o. That you have 48 hours. Wọ́n lẹ̀ ní wákàtí méjìdínláàdọ́ta bó wọ́n ṣe máa ń pè é. 48 hours
ẹ̀kọ́ sẹ́ńtọ́ ọmọ Yorùbá tó lè bá ń sọ Yorùbá 48 tèmi ta ó ti sọ ṣé 52 náà kọ́ ni 48 hours sí àsìkò tí àwọn fún wọn ní lẹ́tà yẹn. You have 48 hours from the date of receipt of this letter to comply with our client's aforementioned demands. Otherwise, the full machinery of the law will be set in motion against you without further recourse to you, which will include a demand for damages in the sum of 10 billion naira for the injury caused to our client by your defamatory statement and its jarring lack of decency and integrity. Lọ́ọ̀yà ń try. Wọ́n mú èbó. Wọ́n bẹ báyé mi jẹ́ ọlọ́mọdé wọn báyé olúwa rẹ̀ jẹ́. Ń tẹ̀sí mọ̀ pé tásẹ́rẹ́ náà lè bó tólúwa rẹ̀ gbọ́. Wọ́n láàrin ọ̀nà Kakanfò. Bàbá wa Gani Adams. Wọ́n láwọn rọ̀ yín kẹ́ ẹ ṣe gbogbo táwọn sọ yìí láàrin 48 hours. Bí bẹ́ẹ̀ kọ́, àwọn ò ní tẹ̀tì láti lo gbogbo agbára táwọn ní o gẹ́gẹ́ bí agbẹjọ́rò fólóyè Sunday Igboho láti lọ sí ilé ẹjọ́ àti pé láti sọ fún ilé ẹjọ́ kẹ́kẹ́ bá wọn gba 10 good billion naira lọ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò fún ìbanilórúkọ jẹ́ léyìí tó ti ṣe kíni tó ti fẹ́ẹ́ kó àbàwọ́n tí ọ̀la àlàbá orúkọ client àwọn tí ṣe olóyè Sunday Igboho. Wọ́n ní sẹ́ mọ̀ sí mọ̀ pé irú ẹ̀sùn bẹ́ẹ̀ kò sí ní tí ò lè fà fún yàn láwùjọ. Bí lọ́ọ̀yà yẹn ṣe kọ́ ni wọ́n wá ní signs. Yours faithful for law corridor. Barrister Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì Esquire managing partner. Wọ́n sì buwọ́ lù wọ́n sì sí ilé ẹ̀ pẹ̀lú Nigeria Bar Association. Ó tó kù ìwé ìpẹ̀jọ́ kan náà látọ̀dọ̀ olóyè Sunday Adisa ọmọ adìyẹmọ. But tẹ bá fẹ́ kí n kà yẹn náà máa kà bọ́ it looks similar bó ti ẹ̀ jẹ́ pé bí èèyàn wọ́n demand fún 500 million. Ààrẹ Ọ̀nà Kakanfò àwa fẹ́ràn yín o mo wá bẹ̀ yín torí a rí pé Ọ̀nìrìṣà àjẹgbẹ̀nẹ̀ bí àti àkún aláṣọ àlàfófó gbọ́ jájá fìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ bàbá ti dá sí ọ̀rọ̀ yìí torí pé Ọ̀nìrìṣà látìgbà tí wọ́n ti di Ọọ̀ni aládé olórí aládé ńlẹ̀ Yorùbá ni wọ́n ti ń sa gbogbo ọgbọ́n láti rí wípé àlàáfíà àjọba ńlẹ̀ Yorùbá ìṣọ̀kan sì wà láàrin àwọn ọmọ aládé gbogbo. Eléyìí ló mú wọn tá fi ṣe kíni tí wọ́n fi kàn sólóyè Sunday Igboho tá sì kàn sí Ààrẹ Ọ̀nà Kakanfò pé ẹ̀yin ògbóǹtarìgì ọmọ Yorùbá méjì àgbọ̀lọ̀ mọ́ wò yín ràn báyìí wọ́n sì gbé ìgbésẹ̀. Ọwọ́ awù mí káàrí Ọ̀nà Kakanfò kẹ́ gbé ìgbésẹ̀ Ọ̀nìrìṣà kó sèso re. Ní tí àwọn agbẹjọ́rò yìí ní kẹ́ ẹ ṣe ẹni Sunday ẹ̀yin náà máa ń sọ pọ́ ọmọ yín ni wọ́n. Bọ́mọ bá ṣe bàbá ń gbà míì ọmọ ọbẹ bàbá bí bàbá náà bá tó ṣe ọmọ ń dà kejì náà bàbá máa bí ọmọ. Olóyè Sunday Igboho ọ̀sá ti fọ̀rọ̀ síkùn bí àgbà wọ́n wá dẹmọ bí ológbò ẹ̀yin ni kẹ́ ẹ wá jẹ́ ìdẹmọ olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ yẹn. Ẹ jẹ́ ká wá rí yín ní rí i pé bàbá dáadáa l'Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ̀yin náà mọ̀ pọ̀rọ̀ voice record yìí ẹ mọ̀ pé yóò rí báyìí o. Ẹ mọ̀ pé yóò jáde. Àtúnṣe ló yẹ kí ọ̀pọ̀ àwọn èèyàn tán ní lóòótọ́ àwọn ọmọlẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams làwọn àtúnṣe ló yẹ kán mọ̀ wá iṣẹ́ tẹ̀lé wá dún mọ̀húrú kẹ́ ẹ lẹ́ẹ̀pa wá kí ló dé ọba pa mí sóò lè jí mi ni. Ogun lẹ́yìn ní sọ̀rọ̀sọ̀rọ̀ lèmi
mo ti sọ̀rọ̀ yìí dàbújá náà mo sọ dẹ́wọ̀n kí ló tún wá kù àti rí ikú ọ̀pá wá orí tó bá fọ́gi tó fọ́ pẹ̀ borí náà bá fọ́ ọlọ́run sì ní nǹkan tó fẹ́ fi ṣe ni. àwọn èèyàn kan ní kí ló kàn ẹ́ lọ́rọ̀ Ìbà Gani Adams àtolóyè Sunday Igboho. ìtòjú ọkàn mi ní ibi ọ̀rọ̀ struggle. You know, I was fully involved, which I'm still involved to tomorrow. Torí kò sí bá a ṣe máa sọ̀rọ̀ ìpìlẹ̀ Yorùbá nation. Táà ní máa sọ̀rọ̀ àwa méjèèjì látàn kórè ìlú Àbújá. Ta lọ rèé jẹ bọ́ngílá. Kò sí báyìí máa ṣe, which I'm one of them. Lady K is part of them. Lady K is part of us. Èmi náà sì wà ń bẹ̀. So bó wa lẹ́sẹ̀ wá sọ̀rọ̀ tẹ́ mú ẹnu àbùkù bá struggle yẹn táwa tá a jìyà struggle yẹn wà ní bọ́ta láti sọ pé àbà kò rí bẹ́ẹ̀. Ntọ́fanu fún ọ̀pọ̀ àwọn èèyàn bọ̀ fáwọn bàbá mi tán ti pè mí ìfẹ́ dárúkọ wọn ni tán ti bá mi sọ̀rọ̀ mo sì gbọ́ mo wá rọ ààrẹ Gani Adams pé ẹ dákun ẹ ṣàtúnṣe o ẹ ṣe àtúnṣe. Ìfẹ́ play voice note àwọn tán ti ń send voice note tí ń threaten báwọn pa mí ni o. Ìfẹ́ send voice note. Mi ìfẹ́ send ẹ̀ ìfẹ́ play rẹ̀ rárá torí àwọn tó lóko ni tán lóko nùlù. Kí ló dé? Kí la jọ fà? Ṣé lórí ọ̀rọ̀ yìí lẹ́ ń lérí ikú sí a? Allah kabar. Ẹ ń ṣe fíìmù ni o. Láàrin ẹgbẹ́ OPC ààrẹ Gani Adams ẹ ṣàtúnṣe. Bákan ọ̀bá ṣẹgbẹ́ mọ́ bákan sì ń ṣẹgbẹ́ lọ in as much tó jẹ́ wípé ẹ̀yin gangan lẹgbẹ́ ẹrù yìí rù ẹ lè pọ̀ tún ẹ pò sí kẹ́ ẹ parí ní tí bá ń bẹ́ ń bẹ́. èyí tínú ẹni òfin ní máa mọ́ sínú ẹni ìhun ẹjẹ́ àpáàtì ká mú ìṣọ̀kan ìran Yorùbá. mo padà jókòó lẹ́yìn tán bàbá mi bá mi sọ̀rọ̀ tán olóyè Sunday Igboho fúnra wọn gẹ́gẹ́ bá mi sọ̀rọ̀. Omiyale bàbá mi náà láàrin ọ̀nà kakanfò fílẹ̀ fi wọ́n lẹ̀ wọ́n bu wọn mọ́ wàláì mo fọba tó ní mi búra olóyè Sunday Igboho ṣá wọ́n bá mi sọ̀rọ̀ mo tẹ̀ ní Àdìsá máa dé ẹ mọ́ wàláì mo gbọ́ wàláì náà lèmi náà ṣe wá ń rọ ààrẹ ọ̀nà kakanfò pé gbogbo àwọn ọmọ ẹ̀yìn yìí tá sọ ìjà yìí tá sọ ọ̀rọ̀ yìí di gbọ̀rọ̀ mi dẹlẹ́wù tí wọ́n láwọn sá máa fi kúlé akí ni o ìyẹn bá ti pàdé wá o àwọn pa wá ni o àwọn ó ṣèkan ni o tí n bá kú lónìí kí n dé tì í ná. $27 no 20 is it 27 or 28 a ti wà níjọ́ Wednesday tí n bá kú wàláhì mo fi ọba tó ní mi búra ó wu Ọlọ́run kí n kú ni àsìkò tí mo kọ́ wájú Ọlọ́run ti tó ni kì í ṣe pé ìdún màhúrú yẹn ń lọ pa mí o. níjọ́ kìíní àná tí kú dé ní July 1st gbọ́ Ọlọ́run ní mi ní kú mi ń kú náà àwọn tó kú náà kì í ṣe pé bóyá wọ́n ti Ọlọ́run kì í sì ṣe pé àwọn ọ̀dà kì í ṣe pé wọn ò sin Ọlọ́run tó àmọ́ kádàrá Ọlọ́run ló ti kò lé wọn lórí mi. Today Wednesday 27 ẹ máa gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa àwọn tó kú kádàrá Ọlọ́run kò lé wọn lórí ni ẹ dákun ò lè pààyàn kan láì ṣe pé Ọlọ́run bá fi àṣẹ sí pé ní wọn kù láì tẹ́ wá send voice note láì tẹ́ ń dún màwúrú lórí kíni tó bá di ẹ̀wà jẹ pé ọ̀pọ̀ ẹni tí ń bú èèyàn tí ń bú lágbájá ni wọ́n ń pa ni ẹ mọ iye èèyàn tá síwájú Bọ́lá Ahmed Tinubu ọ̀bá pa ni wọ́n wà nínú àwọn tó bú Tinubu náà nígbà tí struggle tó dòbé la gan
nígbà struggle tó wà lára gan gidi. mo bá síwájú náà sásíwájú wá torí ẹ̀ ni wọ́n lọ pa mí ni sásíwájú torí rẹ̀ ṣe voice note káàkiri káwá láwọn ọmọ wá wa kiri ni. ẹ lọ stop ṣe bẹ́ẹ̀. ẹgbẹ́ àwọn ìwà yẹn ẹgbẹ́ tì. ìran Yorùbá we are above that. Check it the way they are doing in other countries. ṣé tí ẹ bá Queen Elizabeth ṣe wọ́n ègbú Biden àbí kí ló kọ president America ní ṣé wọ́n èjú Joe Biden ṣé wọ́n ègbú ẹsọ ẹni wọ́n ègbú tẹ bá nítorí kẹ́ bú èèyàn kan táàmì ẹ̀yìn wá bẹ̀rẹ̀ ní tí ní dún màhúrú mọ́ ni àáwọ̀ rẹ̀ kọ̀ rẹ̀ ni àìwọ́ta akọ́ta ẹ̀wọ́ta akọ́ta ni. ẹ ṣe bẹ́ẹ̀ Lájí Àbáàsì ẹ ṣe bẹ́ẹ̀ Yèyé Dára ẹ ṣe bẹ́ẹ̀ Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó. èmi náà ní ìṣẹ́ tó ti ń dún màhúrú pẹ́ pa mi màhúrú yín kọ́ ló fẹ́ jẹ́ kí n sọ̀kọ́n bí ò ṣe ti bàbá mi àwọn bàbá tí mo bọ̀wọ̀ fún wọn jù láyé wọ́n bá mi sọ̀rọ̀. mo bọ̀wọ̀ fún wọn wọ́n bá mi sọ̀rọ̀ ìfẹ́ dárúkọ ni ọ̀rọ̀ tán bá mi sọ ìní mo gbọ́. I've been doing this my ká máa sọ̀rọ̀ for the past 4 years go and check. kìí ṣe pálí àná la bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ nígbà tí Nàìjíríà ti ń gbóná lójú méjèèjì gan à ń sọ̀rọ̀ nígbà ayé president Muhammadu Buhari ta ni ìran Yorùbá gbọ́dọ̀ bọ́ lóko ẹrú ó sì á jẹ́ pé Yorùbá náà ní kó Yorùbá ní oko ẹrú. If we are fighting for freedom ẹni owó yìí ó kó wa máa kó wa lọ kó wa kúrò ní oko ẹrú yẹn wá wà ní ẹni tí ń fi wá sínú oko ẹrú. I don't want to speak much. I don't want to talk much. So Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́ ọ̀rọ̀ yìí ẹ ṣe ń tó yẹ kẹ́ ẹ ṣe tọ́rọ̀ bá pẹ́ ńlẹ̀ ìgbọ̀nmọ ní lọ́wọ́ ni ẹ má jọ ọ̀rọ̀ yọ gbọ́mọ yín lọ́jù ẹ ṣàtúnṣe lórí ẹ̀. ẹ polówó yẹ Sunday Igboho ẹ pé gbogbo àwọn tọ́rọ̀ ká ẹ pé Táyọ̀ Àyìndé pé there is misconception lórí ọ̀rọ̀ voice note àbí ẹ ṣáà ti mọ̀ bẹ́ẹ̀ ṣe gbogbo rẹ̀ á sì kúregbé akúregbé ẹ̀yìn àtọ́lóyè Sunday Igboho ẹ̀ tó jọ ní àjọṣepọ̀ tí ó tó wá padà dán mọ́ránmọ́rán. ẹ jọ ní àjọṣepọ̀ tí ó wà dán mọ́ránmọ́rán abẹ́ ti gbàgbé níjọ́ tá a wá sọ́dọ̀ yín gbà ọ́. èmi dẹ́ sì wú níye ìgbà tá a ti wá dọ̀ yín gbà yẹn náà when I was started as the chairman Yorùbá Council of Youth mo jẹ́ alága fọ́dọ̀ Yorùbá. bá a ṣe kéré lọ́jọ́ orí kì í ṣe pa àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ struggle ran Yorùbá àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. kábíyèsí ikú bàbá Yèyé Aláàfin Ọ̀yọ́ Ọba Lámídì Àtàndá Ọláyíwọlá kẹta wọ́n mọ̀ mí bí ẹni mo wó ni kò sólúbàdàn ilẹ̀ Ìbàdàn tó jẹ́ tí mi ń dá àfin ẹ̀ rí kò sígbà tí mi ń la àfin Ọ̀nìrìṣà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́. mo ń rọ̀ yín mọ́ ń bẹ̀ yín ni o mo fẹ́ kẹ́ ẹ ṣe àtúnṣe lórí àwọn ọ̀rọ̀ yìí. bógiri ọ̀bá lánú aláǹgbá ò lè ṣe kíni ó lè wọ́bẹ̀ o. bógiri ọ̀bá lánú aláǹgbá ò lè wọ́bẹ̀. ògiri yín tó lanu ló já láǹgbá ó ráyè kó wọlé. ògiri yín tó lanu sì lè fìyà jẹran Yorùbá. ó lè fìyà jẹran Yorùbá. ẹ pé gbogbo àwọn ọmọ pàápàá jùlọ àwọn tí ń ràn yín lọ láti máa dúnkokò máwọn èèyàn tán bá ti sọ̀rọ̀ ń pa yín. ẹnìkan sọ ìwé agbéjẹmọ́wọ́ oníkálukú ló kọ bàbá ẹ̀. káwọn náà ló kọ bàbá wọn rìn wò náà.
àwa fowókọ lóyè Sunday Igboho dìde ìdí nù táwa ò fi jókòó tá a fi ní gbà kó kọ́ wọn bàjẹ́ ìdí nìyẹn àkàbà téèyàn bá gòkè èèyàn gé a sì ní ló kọ ẹ lọ́nà tí ò dáa. Ààrẹ Ọ̀nà Kakanfò àìsọ̀tà yín torí Ààrẹ Ọ̀nà Kakanfò ní Yorùbá sì lè ní. a gbà fún yín àmọ́ ẹ dákun ẹ ṣàtúnṣe láwọn ibi tó yẹ. ẹ ṣe kíni ẹ ṣe àtúnṣe ní àwọn ibi tó yẹ. ẹ̀yin tẹ́ ẹ wá ń dúnkokò mọ́ mi ẹ wò pé ẹrin kì í Ọlọ́run máa fún yín ṣe Olódùà ó gbà fún yín ẹ máa continue. ìwà fi Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ ìwà máa dárúkọ yín lẹ́yọ kọ̀ọ̀kan ìwà máa ṣe program fún yín. ẹ̀yin ìgbàràmídẹ́lẹ́rù náà tẹ́ ẹ sì ń jáde tẹ́ ẹ ń bú olóyè Sunday Igboho ìfi Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ ẹ̀yin ní dojúkọ ìwà máa rán yín sí pọ̀rí pọ̀kú bàbá ńlákù bàbá yín. mo ń defend ọ̀gá mi mo ń defend bàbá mi ìwà ni jẹ́ kí defend yẹn ó ta bá èèyàn kankan mọ́. bú mi kó gbèsì sọ̀rọ̀ kí n ju ice block lù mí kí n lẹ̀ ọ́ ní ògúlùtù. Yes, that is what I stand for now. mi ò ṣe kíní kankan pé ẹgbẹ́ mo ti sọ mo tún fi ọba tó ní mí búra tí ààrẹ bá ti ṣe nǹkan tó ní kó ṣe yìí tán retract gbogbo ọ̀rọ̀ tó sọ èmi gan mọ propagate orúkọ wọn dáadáa. ààrẹ bàbá wa ni wọ́n ṣe dáadáa. tí a apologize fún àtọ̀ ẹ̀kan apologize fún. kò sí dùnú kankan fúnrú èmi pé ká máa gbé yín lọ ilé ẹjọ́. ẹ bá ti lè ṣẹ̀tọ́ pé Sunday má bínú o Táyọ̀ Àyìndé ẹ má bínú gbogbo ẹ̀yin tọ́rọ̀ bá tabà ẹ jèbùrẹ́ àwọ olùgbẹ́bẹ̀. kégbéregbé kégbé ó sì regbè oníkálukú ọmọ béèrè àníyàn lọ tá a dúró fún nìyẹn o. lẹ́ẹ̀kan sí kó tó di páàjọ mọ́ tàtà písẹ̀ lórí ètò yìí ẹ̀yin tẹ́ ń dún mọ̀húrú mẹ́mí mi bóyá kí n sọ fún èèmù mi fún yín kẹ́ lè mọ bẹ́ẹ̀ ṣe sọ fún babaláwo yín kẹ́ lè mọ bẹ́ẹ̀ ṣe perí mi pé ọmọ èṣù náà lẹ́ ń perí ní èṣù. kẹ́ lè mọ̀nà tẹ́ fẹ́ gbégbá o. Adémọ́lá mọ̀ ń jẹ́ sẹ́ẹ̀fọ́kọ̀ ìyá mi. àwọn mùsùlùmí ò ní ọmọ àwáwù rẹ́gbẹ́ àwáwù ni àbí ṣé mo gbà á. wọ́n pè bẹ́ẹ̀ wọ́n èé fowókọ bàbá ẹni sàsí ni orúkọ ìyá náà fi sàsí yàn tí fi jẹ́ torí ẹ̀yà wa lọ́mọ ẹni bí a fún bá a bá ṣe DNA ọmọ àlè ọ̀pọ̀ ẹ mọ iye wàhálà tí DNA yìí ti fà. láì sí sígbà pé ká bá parẹ́ ẹ̀mí Adémọ́lá ọmọ Omiyale ọ̀yá kú o ọ̀ ń tanra rẹ ni o ń lè kú o ọ̀rọ̀ Adémọ́lá ọmọ Omiyale pọ̀ kí làṣọ láti pò Omiyale bàbá mi kí ọba ni àmọ́ kó kọ ìyá mi yọ jẹ́ mo ìmọ̀ pé ìyá mi náà ò lè ranjú kalẹ̀ kọ́ ọmọ pè mẹ́ kó o pè rí mi ọkàn bínú Ọlọ́run. mo kí gbogbo ẹ̀yin àgbààgbà
kí yín gan. mo kálá ajé Abdulwasi Tọ̀míwá Ọmọlẹ́wà alága fún ẹgbẹ́ park management system nípínlẹ̀ Ọ̀yọ́. ẹ ṣé gan ni o. Ọkọlóyè Sunday Adisa ọmọdé ẹ mọ àkókò gàgàrà tó gorí àpáta lọ rí ilé téńté ojú tó lé ojú tó kù bàbá ẹ kú fọgbọ́n tó mo kí kábíyèsí ọba orílẹ̀ Kẹ́mta nípínlẹ̀ Ògùn. gbogbo yín mo kí o mo mọ rírì mélòó àlàwà mélòó lára wa. ẹ wá ń pè wá ẹ wá ń bá wa sọ̀rọ̀ pé ká ṣe báyìí pé ẹ fẹ́ kílẹ̀ Yorùbá ó dàrú. hákàtì lùlù kọ́ dàrú àwọn sá pa wa ní talẹ́ pa àpọ̀jẹ́ gbani gbálà pa ẹnìkan èé pàwò. lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí OPC New Era mo kí yín gan mo kí Rótìmí Olúmọ the state coordinator ẹ ní dààmú ẹ ní rìnira ìdààmú ò ní dé báyìí mo kí state commandant Alhaji Sunday Babs ìnira ò ní jẹ́ ti yín fún ìṣẹ́jú kan mo kí gbogbo àwọn èèyàn o torí gbogbo máa ń ṣe ń tírẹ́tì máa tó fọwọ́dù ẹ̀sẹ̀ lómi ẹ̀wà tó bá ń gbọ́ ilé yìí wò ni wọ́n mà tó láwọn ọ̀pá bẹ́ẹ̀ lórí kíni. èmi tó jẹ́ wípé ẹ̀wù bíbélì agbádá kùránì ṣòkòtò dùfá ni mo wọ̀. àmọ́ gbogbo ẹ̀ náà ni ọ̀dà ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ìṣọ̀kan yóò jọba ńlẹ̀ Yorùbá bọ̀ ààrẹ ẹ dákun mo bẹ̀ yín ẹ ṣe àtúnṣe gidigidi you need to embark on unity movement kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní lọ láti rin ìrìn ìṣọ̀kan ẹ má dá nǹkan dáyé wọn kulẹ̀ tí wọ́n rìvásì ẹ má dá ẹ lẹ́mọ̀ ààrẹ kò sí nǹkan kan nǹkan wà nǹkan wà o. Olóyè Sunday Igboho ẹni Ọlọ́run ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí nẹ̀ wàláhì tàláhì símọ́bìláhì lẹ́sílá ìlà àìláhùwà tí bá ń ṣe nǹkan tí ń do ẹlòmíì gan Ọlọ́run sì tún máa bá a fẹ́. nǹkan tó ṣe tẹ́yìn ẹ̀rọ pé nǹkan yìí ó dẹ̀ máa rí bákan yóò ṣe wàláhì tàláhì yóò sì ṣe nǹkan yìí sì ń gbà níyì sì fi ń gbà yìí. ìlò fi jẹ́ pé lára èèyàn kò sẹ́ni tó lè ṣe Ọlọ́run ò ṣeé ṣẹ̀ kí ló fẹ́ fi ṣe Ọlọ́run ọ lọ bá Ọlọ́run ní àlè ara sí ni ọ fi gígùn Ọlọ́run lójú lárí ara sí ni ọ lọ gbóúnjẹ tọ́lọ́run fẹ́ jẹ níwájú Ọlọ́run ọ gbàyàwó Ọlọ́run a lè ṣe Ọlọ́run ara wa là ń ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹra wa ẹ̀ lọ́lọ́wọ́ wí àbà aláìtàláì. Ọlọ́run àti máa wo ọ̀pọ̀ nǹkan mẹ́lòmíì la oríṣiríṣi ìran ẹ̀dá ló wà àwọn kan wà wọ́n fẹ́ tọ́lọ́run Ọlọ́run ò fẹ́ tiẹ̀ àwọn kan wà wọ́n ò fẹ́ tọ́lọ́run Ọlọ́run ò sì fẹ́ tiẹ̀ àwọn kan wà wọ́n fẹ́ tọ́lọ́run Ọlọ́run fẹ́ tiwọn. ẹ kò fẹ́ tọ́ Ọlọ́run rárá àmọ́ Ọlọ́run wa ní àníṣẹ́ tiẹ̀ gẹ́gẹ́ mọ́ fẹ́ wàláhì. àwọn ẹ̀dá bẹ́ẹ̀ wá o bí Ọlọ́run ṣe dáhùn kálukú nìyẹn tẹ́lẹ̀ gbogbo tó bá ń ṣe báyìí ọkàn máa bọ́ sójú ẹ̀ ní. ìtawà tẹ́lómi ó ṣe tí ó jìyà sí òun ó ṣe báyìí ó tó gba yìí ń bẹ̀ ni. àwọn ẹ̀dá bẹ́ẹ̀ Ọlọ́run dá wọn
olóyè Sunday Igboho àkàndá ẹ̀dá ni ẹ̀yẹ́ ẹ̀ wò fẹ́ tán fi hàn yá gba kádàrá ká gbé jẹ́ forí ẹ má lè pa ẹ̀mí mi mọ́ o ẹ̀mí mi ṣe búrẹ́dì tẹ́ kàn lè já pàtì o ẹ̀mí mi ṣe kíni kì í ṣe bread tẹ́ kàn lè já pàtì and if you force me I'm going to mention your name àwa tú àṣírí rẹ fáyé ìwà play fídíò rẹ ọmọ àmọ̀ fi sọ̀rọ̀ ju olóògùn lọ play fídíò ẹ fáyé pé ẹ ti ń lérí ikú sí ìyàn náà rèé ní jọ́ntọ́lọ́ yìí ń rèé àwọn èèyàn àgbẹ̀ ìjọ náà ránkì rẹ̀ gbọ̀nyàn yẹn ọ̀já ránkì ara rẹ̀ nu from grade 100 to 0 àmọ́ kó tó di bẹ́ẹ̀ ẹ jọ̀wọ́ ẹ ṣàgbéjẹmọ́wọ́ ẹ má lérí ikú sí mi mọ́ ẹ á mú ni á kidnapu rẹ ni bọ́ọ̀ bá ṣe kíní kan ní mọ́ wá jáde ẹ̀ wọ́n bàbá mi ti bá mi sọ̀rọ̀ mo dẹ̀ ti ní mo ti jáwọ́ tí bá Gani Adams bá ti ṣe tí wọ́n ní kàn ṣe yẹn tí gbogbo ọ̀rọ̀ ti gbé ìwọ tó bá bú mi ajá wọn gbóhùn tí mo máa ń jẹ ìwọ gẹ́gẹ́ ní fèsì bó ogún kọ́ sí mi lásán ń sunkún pa ọ́ ni bó ogún kọ́ sí mi I have so many things àwọn nǹkan tí mo fẹ́ ṣe ó pọ̀ so many things ó pọ̀ gan ẹ ṣé mo dúpẹ́ o òní 27 ọjọ́ Wednesday lórílẹ̀‐èdè Nàìjíríà a wà ní dédé aago kan ó kọjá àṣẹjú bíi mélòó kan lóru gànjọ́ Ọlọ́run ṣàánú wa o ẹ ṣé ẹ̀yin ìyá mi bàbá mi tẹ́ ń bẹ ní diaspora lágbára lọ́wọ́ ọlọ́wọ́n ní rúkú yín wálé o àbùdí báyìí ń tolókun àbùdí ń tọlọ́sà àpò sásàmùrà ọ̀gbẹ́rí àpò yín ò ní gbẹ àmọ́ kí òyìn sì lọ́wọ́ yìí àmọ́ yóò mọ easy fún gbogbo wa ni ìlú èbó tẹ́ ẹ wà wọ́n ní rúkú yín wálé o ẹ ní mọ sàárè ọmọ ẹ ní mọ sàárè ọkọ ẹ ní mọ sàárè ìyàwó Ọlọ́run ò ní kúrú ẹ̀mí yín àwa tá a sì ń bẹ́ ń bi tá a wà yín náà Ọlọ́run ò ní dààmú wa o ẹ ṣé mo dúpẹ́ o thanks for being there always thanks so much for your support inú oṣù Ramadan tá a wà yìí ládàá rẹ̀ yọ kárí everybody o gẹ́gẹ́ mo ṣe máa ń sọ ẹ̀yin mùsùlùmí you are not doing well you are not doing well at all when it comes to charity ẹ ṣe dáadáa you are not doing well Kristẹni ni wàá ń bọ́ mùsùlùmí fáwẹ̀ ẹ̀yin mùsùlùmí gan ẹ̀yin mùsùlùmí gan fi gbogbo ara jà kúnra ẹ má rán àyàn ní àjì ẹ fowó àjì ránjẹ fáwọn èèyàn lọ́pọ̀ yàtúrú ni ẹ jẹ́ wọn jẹun bébí bá pò nínú sí àbùsébùsé ẹ rán àyàn ní àjì 8.4 million torí kíni ẹni ẹran ní àjì tẹ́bi ń pa tí ò nílé tí ó sùn tí ò tí ì jẹ oúnjẹ méjì oúnjẹ kan gan ìṣòro ní ẹlòmíín gbààwẹ̀ kò rí nǹkan fi ṣínú wàláì mo fi ọba tó ní mímọ̀ ní mo ṣe kéré tó yìí ní mo ṣe jẹ́ ọmọ kékeré tó yìí mo ṣe ń gbìyànjú the little I can ṣẹ́yìn lẹ́nu gbààwẹ̀ bẹ̀rẹ̀ débi tó dé yìí ipa ti kún mi ẹ má jẹ́ àkúrọ́ fúnra wa kò rọrùn ìyà ń jáwé èèyàn ń ta people are really suffering tá a bá ti ẹ̀rẹ́ èèyàn máa fún wa ń tọrọ kọ́bọ̀ tá a fi ń kún iṣẹ́ tá à ń ṣe àwọn tí ò rí ń kọ́ Ọlọ́run sì lè dá gbogbo wa bákan náà a lè lówó bákan náà torí olòṣì náà lọ́lọ́run ṣe dẹ́yìn olówó. àwọn Kristẹni náà wá ń ṣe abáṣèwé ní ìsìn ẹ̀yìn wèrè ọmọ jàǹjẹ̀sì
jẹ̀sìn wèrè lẹ́mọ̀ jàkí nígbà kìrìsìtẹ́nì ní kí mùsùlùmí ó wá gbóúnjẹ sínú ẹ̀ ṣe ní Allah ní àmọ́gbà ẹ̀yin lẹ́bọ̀ ta ẹ máa ṣe wèrè lẹ́la àgbọ̀dọ̀ jóúnjẹ kérésì àgbọ̀dọ̀ ṣe gbá àgbọ̀dọ̀ ṣàwó ẹ lọ stop ṣe bẹ́ẹ̀. àgbọ̀dọ̀ jóúnjẹ ọ̀tá ọ̀rẹ́ sì kọ̀ kò gbóúnjẹ lẹ̀ sáàmà bugi jẹ ni. ẹ̀yin mùsùlùmí ẹ pàrọ̀ inú yín àtọ̀dọ̀fin o. n rí mùsùlùmí kan láì fún mi ní nǹkan àwẹ̀ tẹ́ nǹkan àwẹ̀ rí ń rí. ọ̀gá mi kan bomi ráìsì àti míìkì àti gbogbo wàláì èmi náà tún fi ṣètọrẹ ni kì í ṣe pé mo ní àmọ́ tó o bá wo àwọn tí ṣòro tiẹ̀ tó gbé pẹ́ẹ́lí ju tiẹ̀ lọ wàláì ó ṣàánú wàá ṣàánú náà wàá ṣe kí ni wàá ṣe àánú àwẹ̀ ló ti fẹ́ẹ̀ tán yìí ó di 17 lénìí ni ó dà lóru yìí àbí. ẹlòmíì tí ọ̀fẹ́ gbààwẹ̀ gan ní ebi ń pa yìí máa wẹ̀ àti sínú wa le ni la ṣe ń ranra wa lọ. lẹ́ẹ̀kan sí ààrẹ Gani Adams ẹ ṣàtúnṣe o. ẹnájì tí fi tí ó kálukú fi ń ṣe yamayama ẹ channel ẹnájì yẹn sórí bí ìgbésí ayé àwọn kan ó ṣe dá. ẹgbẹ́ ẹnájì máa pa ẹ́ máa kínápù ẹ kọlu. mo dúpẹ́ lọ́wọ́ yín o. èmi ní máa wá àyín ní máa bá ẹni lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá Olódògbò kẹrin lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà èmi lọ́ máa gbọ́ kẹ́kẹ́ ogun mẹ́sàn-án máa gbọ́ yàyà mọ́yà. ẹ wo ọ̀pọ̀ èèyàn máa ń béèrè nọ́mbà rẹ kíní kan ẹ mọ̀ tẹ́lẹ̀ bọ̀ I'll call it out 09036371643 09036371643 lọ́dọ̀ àmẹ́ tó lè ṣèyàn láàánú èmi sì ń sọ aláàánú mi ọ̀gbọ́dọ̀ rórun sùn dé ìfojú kàn mí nígbà bá tó fojú kàn mí lórí kó tó rórun ẹni Ọlọ́run pé yóò ṣe mí láàánú ó gbọ́dọ̀ nísinmi títí dé ìfojú kàn mí kì í ṣèpè mọ́ ń ṣàdúrà mi ìníkà láàánú mi ọ̀gbọ́dọ̀ wó kọ́ wá mi kan ẹran wọ́n máa jẹ mílíkì wọ́n máa jẹ tíì ní àjẹdára sí ni ní àmọ́ jẹ tíì kùrùgbẹ́ kò sí ntọ́fà náà ju pé ebi ni ebi tẹ́bi bá ti dé ebi àbáàdì kò sára àti èdá. God bless you all. I really appreciate you. Thank you. Nọ́mbà mi ni mo ti pè yẹn o. You can reach out to me. Ẹ lè ṣe give away fáwọn èèyàn. Yes. Á dárúkọ yín. Ẹ bá ṣàdúrà fún lágbájá kó máa rí ṣe kó máa rí jẹ kó máa rí mú bí ọ wà. Kó máa dààmú nú ayé. If God give you, ẹ̀yin náà give out. Thank you. God bless you. Ó dàbọ̀.